أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم. ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعاذني الله وإياكم منها وأدخلني وإياكم الجنة وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. أدوكفون الله سبحانه وتعالى أترى إكاتيغ فوجي شلا ومحمد صلى الله عليه وآله وسلم. إكا الله بيداتيو نتان كما با أولي إلي جتا الله سبحانه وتعالى كما با النبي محمد صلى الله عليه وآله وسلم كما ودولو ريانيكا كما با مرالي àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé ojú ọ̀nà wọn pẹ̀lú dáadáa tí wọ́n dẹ̀ ṣẹ̀sìn Allah bá ẹ̀dá lódodo kíkẹ́ Allah bá ẹ̀dá kó máa bá gbogbo wọn. àwa tí a kù lórílẹ̀ ayé náà kí Allah subhanahu wa ta'ala kó jẹ́ kó dákun nínú àánú rẹ̀ kó má jẹ́ ká ṣe nǹkan míì lẹ́sìn yàtọ̀ sí Islam. a sì ń bẹ̀ kó jẹ́ kó dákun kó pa wá sórí al-Islam àti sunna nabi rẹ̀ Muhammad sallallahu alaihi wa alihi wa sallam. ẹ̀mà nínú ẹ̀sìn wa a kí yín pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. náà gẹ́gẹ́ bí a ti ṣe gbígbá náà síta láti bí ọwọ́ ọ̀sán ìpé pẹ̀lú àṣẹ Allahu subhanahu wa ta'ala ní alẹ́ yìí ní tallọ́bẹ̀ẹ́dà ti kọ́dárọ̀ kí a kójọpọ̀ yìí. èyí tá ṣe ìdánilẹ́kọ̀ọ́ lé lórí tó dẹ̀ ṣe pàtàkì gidi kan òun náà ni ìtú àṣírí àti ìpè àwọn al'umma nabi sallallahu alaihi wa alihi wasallam kúrò níbi ẹ̀sìn ẹbọ tí gbogbo wa ti máa ní àti ẹ̀sìn ìṣekèfèrí tí gbogbo wa ti máa ní tí ń ṣe ẹ̀sìn Tijaaniyyah. gẹ́gẹ́ bí gbogbo wa ti máa pé ẹ̀sìn náà kìí ṣẹ̀sìn Allah subhanahu wa ta'ala àmọ́ wọ́n fẹ́ máa pè lẹ́sìn Allah bá dẹ́dà fún àwọn mùsùlùmí. so nínú ìwọ tàwátàwà wá jẹ́ mùsùlùmí tallọ́bẹ̀ẹ́dà tún kọ́ dárọ̀ ìpé ká tún kẹ́kọ̀ọ́ ń pa ẹ̀sìn ká sì mọ̀ wọn bá ń tá a mọ̀ nínú rẹ̀
nínú ẹ̀tọ́ wa òun ni pé ká pe al-umma nabi sallallahu alayhi wa alihi wa sallam kó ń bi àwọn aburú àti ìbàjẹ́ tí ẹ̀sìn tí Ahmadu Tijani gbé wá fún àwọn èèyàn lórúkọ Ìsìláàmù yìí oye ká pé àkíyèsí àwọn èèyàn kó mbẹ̀. àmọ́ nínú ẹ̀sìn wa gẹ́gẹ́ bí a ti máa ń sọ fún wa ipe àníyàn tiwa pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ tiwa tá ń ṣe láti fi já sí wípé ká tan ẹ̀sìn Allah bẹ́ẹ̀dà ká bẹ́ẹ̀dẹ̀ ni ká sì pé al-umma sí tí Allah bẹ́ẹ̀dà yọ́nú sí tí ń ṣe al-Islam. wa man ahsanu qawlan mimman da'a ila Allah wa amila salihan wa qala innani minal muslimin. in tó lóore jù tí a máa ń pẹ́ dá sí òun náà ni kéèyàn pè wọ́n sí di Islam. tọ́ iṣẹ́ táwa ń ṣe yìí iṣẹ́ tó já sí wípé gbogbo wa náà la nípìn bẹ̀. so torí a máa rọ èèyàn ọmọ yàwá nínú ẹ̀sìn wa ipe ká jọ ká dákun. so orí TikTok ní orí Facebook ní ẹ máa bá wa share rẹ̀ káwọn èèyàn máa ṣe kíni káwọn èèyàn máa rí àǹfààní tá ń ṣe kíni tá ń sọ yìí. ìsọ pé kẹ́ máa bá wa share rẹ̀ kìí ṣe pé báyà wá ní àfojúsùn kan tá àfojúsùn látọ̀dọ̀ TikTok àbí Facebook tá fẹ́ gbà ní owó rárá. àmọ́ ohun tó bá fi lè mú àwọn òbílẹ̀ jẹ́ so àwọn tó já sí wípé ẹbọ ni wọ́n ń pèpè sí oye in tó bá fi lè mú wọn tó fi já sí wípé wọ́n lè máa bẹ̀bẹ̀ pé káwọn èèyàn máa bá wọn share ẹbọ wọn tí wọ́n ń pèpè sí kọ́n sì máa bá wọn like so kò sí ohun tó lè sọ déwọ̀ náà fáwa náà láti sọ pé kí àwọn tí wọ́n bá jọmọ ìyá wa nínú Islam kó àwọn náà máa bá wa share àwọn ètò wa tá bá ń ṣe kíni tá bá ń ṣe. so nítorí kí iṣẹ́ yìí lè bá dé gbogbo bí tá burú àwọn ẹlẹ́bọ Tijaaniyyah yìí ti ṣe kíni tó ti wọlé sí kálọ̀ bẹ́ẹ̀ dàkọ́lá al-umma nabi sallallahu alayhi wa alihi wa sallam. àmọ́ nínú ẹ̀sìn wa pàápàá jùlọ àwa tá wà pẹ̀lú wa lórí TikTok so ẹ jẹ́ ká bá wa gbìyànjú ká máa bá wa táàpù ẹ̀ torí bẹ́ẹ̀ bá ṣe ń bá wa táàpù ẹ̀ so làwọn èèyàn ó máa bá wa tún join ẹ̀ padà kálọ̀ bẹ́ẹ̀ dà sanwó alẹ́ sanwó lórí. gẹ́gẹ́ bí a ti ń sọ fún wa láti ọdún yìí ipe ẹ̀sìn Tijaaniyyah tí Ibrahim Inyas Ahmadu Tijani tí wọ́n ṣe tagbátẹrù rẹ̀ tí wọ́n sì pèpè sí gẹ́gẹ́ bá ti ń sọ fún wa pé ẹ̀sìn ẹbọ ni kò ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú ẹ̀sìn Allah bá dẹ́dà. táà dẹ́ ń sọ fún wa pé ẹ̀sìn tó já sí wípé téèyàn bá ṣe tó kú lórí rẹ̀ pẹ̀lú tí ń bẹ́nu rẹ̀ àti rí ọ̀nà ọba dẹ́dà yóò ṣe kí ni yóò wọ́n gan. ìgbàgbọ́ àwọn Tijaaniyyah gẹ́gẹ́ bá ti ń wí fún wa pé àwọn ṣéwù wọn yìí Ọlọ́run ọba ni wọ́n lọ́dọ̀ wọn. gẹ́gẹ́ bá ti ń sọ fún wa pé lọ́dọ̀ àwọn Tijaniyyah Ibrahim Inyas ipò Allah bá dẹ́dà ló wà. èyí tá ń sọ yìí in tó já sí wípé ń bẹ lákọọ́lẹ̀ nínú tírà àwọn bẹ́ẹ̀dẹ̀ ní tàdẹ̀ rí àwọn tí wọ́n jẹ́ mùrídí àwọn àfá àwọn yìí tí wọ́n fi ń ṣe kíni tí wọ́n fi ń sọ̀rọ̀ láwùjọ. Afẹ́lẹ́lẹ́ ìlú Ọ̀fà Afẹ́lẹ́lẹ́ ti ìlú Ọ̀fà so ẹ̀rí pé òun la lẹ̀ sí bí orí àwòrán Ibrahim Inyas ń bí báyà bí bẹ́ẹ̀ kọ́. ọ̀gbẹ́ni kálọ̀bẹ̀ẹ́dà kó bá wa fọ̀nàmọ́ kálọ̀bẹ̀ẹ́dà bá wa tọ́ sí Islam kálọ̀bẹ̀ẹ́dà kó bá wa fi in tí ń jẹ́ Islamu àti sunnah nabi ọ̀sálẹ́mù kó bá wa fi ṣe ìkẹ́ fún. wallahi mo fi Allahu subhanahu wa ta'ala mo fi búra in tí àwé yìí sọ tá fẹ́ play in tí Afẹ́lẹ́lẹ́ ìlú Ọ̀fà sọ tá fẹ́ play ẹnikẹ́ni tó bá fi lè ní ìgbàgbọ́ rẹ̀ ẹnikẹ́ni tó bá fi lè ní ìgbàgbọ́ àdìsọ́kàn irú tí ọ̀gbẹ́ni yìí sọ jáde yìí wallahi kìí ṣe mùsùlùmí. àmọ́ ń play rẹ̀ ní ìsìn kí gbogbo akáṣe kí ni ká gbọ́.
أنا العالم الموسوم في كل حركة كمني إمين ممكن بقول كان بقول بعيا أنا العالم إمين أفا الموسوم تبعي ما بيجوا بيني كلام إمين أفا تبون بيني شايفين وين يا أبو ṣé o ti wá pọ̀ jù ṣé o ní má dà o ó nítorí pé mi ní alifu lá àkìlá òní kò ní lè mọ̀ náà sí èmi lára fi kàn tí o ṣe káfẹ́ ní tí ń wò mí sáwárí kàtà ni ó tún wá ní wà kúlù ní wàrà mí ní amúre rọ́bì rọ ìyà gbogbo ẹ̀dá tí ń bẹ láyé nínú àṣẹ ọlọ́run èmi ní dáyé wọn sọ ní kó tó sọ̀rọ̀ bí mi mo fi parí inú aláyọ̀ sí ìdájẹ́ ṣé o tún ní tàrá ní ìmúra dẹ̀ làmúrídà èmi gẹ́gẹ́ lè rò láyé rò torí pé nígbà lè mú ní kò wá ìtàsírí ìfòbí ni mo sọ fàlẹ́ máa wà mo lọ́la mo sì ní tí mo lè fi yí nǹkan padà lọ àmọ́ tó ń sọ nígbà bẹ́ẹ̀ nípa nàbí ló fún mi. sọ́dọ̀ náà wà lẹ́yìn ọ̀sẹ̀ náà ibi wípé ní lọ́sùn nìyẹn gbogbo ẹni tó ti lọ́wọ́ ní ìtẹ̀wé tẹ̀ tún láti ìyẹn ní gbogbo nǹkan lọ́wọ́ níbo ní ògbà ìrẹ́ aláwò tẹ́rù tó tí ó ṣe léyìí fún ọ tọ́ ìrẹ́ alábẹ́ẹ̀dà lahumma la tu'akhidhna bima fa'ala sufahahu minna ìrẹ́ alá má ṣe fìyà jẹ wá pẹ̀lú tí àwọn òpònú àwọn ọ̀dẹ̀ àwọn aláìnílàkà inú wa ṣe fà lahumma la tu'adhibna bima fa'ala ghufalahu minna ìrẹ́ Allah má ṣe fìyà jẹ wá pẹ̀lú táwọn afọ́nufọ́ra ẹ̀dánú wa pẹ̀lú tí wọ́n ń ṣe tọ́ ìrẹ́ Allah wò tọ́ ẹrú tí ó máa ṣèrò eléyìí sí ẹ Ibrahim Inyas ní gbogbo nǹkan lọ́wọ́ tí a bá sọ fún yín pé ẹ̀sìn Tijaaniyyah ṣẹ́ni tá à ń sọ yìí ń tó dá wa lójú ní fa kìí ṣe pé bá ẹ̀yin náà mọ̀ pé kìí ṣe pé bá nǹkan ń sọ lẹ́nu lásán so gbogbo àlà ń tẹ̀lé ìdánilẹ́kọ̀ọ́ wa lórí àwọn Tijaaniyyah à ń rí ní táwọn tí wọ́n ń ṣe ẹ̀sìn náà tí wọ́n wá ń ṣe lórí àwọn ètò wa ń bí so ara tó bá ń béèrè lọ́wọ́ wa ipe kílódé tá a fi ń sọ pé ẹ̀sìn ẹbọ ni Tijaaniyyah yìí ṣe Islam ara ohun tó sọ Tijaaniyyah di ẹ̀sìn ẹbọ ló gbọ́ yìí ara ohun tó sọ ẹ̀sìn Tijaaniyyah di ẹ̀sìn ẹbọ di ẹ̀sìn tó já sí wípé Allahu subhanahu wa ta'ala oye kò ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú ẹ̀sìn náà anabi ọ̀sálẹ́mù ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú ẹ̀sìn náà àwọn sábẹ́ anabi ò ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú ẹ̀sìn náà torí ẹ̀ mo ṣe máa ń sọ wípé tí ẹ̀sìn kan bá wà lórílẹ̀ ayé tó já sí wípé wọ́n ń ṣẹbọ nínú rẹ̀ èyíkéyìí ẹbọ tó bá lè wù kí wọ́n máa ṣe nínú rẹ̀ fa èmi ò tí ì rí ẹ̀sìn tó ṣe ẹbọ tí Tijaaniyyah ń ṣe so lórílẹ̀ ayé yìí so kò sí ẹ̀sìn kan tó ṣe ẹbọ tí Tijaaniyyah ń ṣe lórílẹ̀ ayé yìí ọ̀rọ̀ tí ọ̀gbẹ́ni AFELELE ìlú Ọ̀fà yìí wá sọ yìí inú tírà àwọn àfáà rẹ̀ ló ti mú so ẹ mọ̀ pé nínú táwọn Sufi ní pẹ̀lú wa nínú pírọ́blẹ́mù tí wọ́n ní pẹ̀lú wa òní pé táwa bá sọ̀rọ̀ lọ́ta bá sọ̀rọ̀ bọ̀ á padà sí di tírà náà ni inú tírà àwọn àfáà rẹ̀ ló ti ṣe kíni ló ti mú ọ̀rọ̀ náà nǹkan kankan fún yín nìsín kẹ́mọ̀ gbọ́ àti máa ń sọ̀rọ̀ lórí rẹ̀ náà tẹ́lẹ̀ oye kẹ́lẹ́ bá mọ̀ ipẹ́ ẹ̀sìn Tijaaniyyah yìí wallahi tẹ́ bá fi lè gbọ́ tẹ́ bá gbọ́ pé wọ́n sọ pé tí wọ́n bá tí pé kódà kọ́ má tí pé já rẹ̀ kẹ́ àti sáré ẹgbọ́ tí báyìí eré kọ́ má tí pé já gan kẹ́ ti sáré wallahi ẹ̀sìn Tijaaniyyah yìí ṣe Islam ẹ wo bí ṣe ń fi orogún ẹ wo bí ṣe ń sọ Ibrahim Inyas dorogún fún Allah bàdẹ́dà ẹgbọ́n tó sọ ni oní Ibrahim Inyas sọ pé òun lòun ń pín nǹkan ní gbogbo ìlú ayé òun lòun ń ṣe kí ni òun lòun ń pín nǹkan ní gbogbo ìlú ayé pátápátá kai subhanallah 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 a'udhu billahi minash shaitanir rajim ṣé wá rí bó ṣe sọ́yún kò parọ́ in ti ń bẹ nínú tírà Tijaaniyyah ní sọ nínú Jawahirul Ma'ani oye mujalladi alákọ̀ọ́kọ́ page 158 nínú Jawahirul Ma'ani bí fún wọ Tijani tó bá rò pé bọ́yá so tírà rí wájú àwẹ̀ ìgbé tírà pamọ́ oye tó bá fẹ́ ká tún fi ibi tó wá hàn tó mọ̀ rí báyìí bá ṣe ń kà á tún fi hàn nínú Jawahirul Ma'ani
Aliyu Harazim tó jẹ́ muridi Ahmadu Tijani ó sọ pé wasa'altuhu radiyallahu anhu ó ní mo béèrè lọ́wọ́ Ahmadu Tijani olóhun béèrè lọ́wọ́ ṣéwòhun Ahmadu Tijani an haqiqatil qutbaniyya òun béèrè lọ́wọ́ rẹ̀ nípa pàápàá ìjẹ́ kútùbù tó bá léèyàn jẹ́ kútùbù kí ni pàápàá rẹ̀ kí ni tí kútùbù dálé lórí kí ni tí kútùbù mìíní kíyàn jẹ́ kútùbù lórílẹ̀ ayé kí ni tó túmọ̀ sí ipò ń béèrè lọ́wọ́ Ahmadu Tijani bẹ̀ fa ajaba bi qawlihi ó ní Ahmadu Tijani bá dáhùn pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ ipe i'lam lọ́lẹ́mà anna haqiqatal kutubaniyya ipe dájúdájú pàápàá ìjẹ́ kútùbù hiya al-khilafatul uzma anil haqqi mutlaqan òun náà ni ìdélédè òun náà ni kí ni ìdélédè tó tóbi oye ìrọ́pò tó tóbi fún Allah subhanahu wa ta'ala mutlaqan ní ti tàdáyanrí fi jami'il wujud níbi gbogbo tí ń ṣẹ̀mí jumlatan wa tafsila èyí tó dì àti èyí tó fọ́ sí wẹ́wẹ́ ó wá sọ pé hinama kana rabbu ilaha nígbà tí Allah bẹ́ẹ̀dá bá jẹ́ ilaha ọba tó yá sí pé gbogbo nǹkan lẹ́tọ̀ọ́ sí gbogbo nǹkan ọba tó yá sí pé lẹ́tọ̀ọ́ sí ìjọsìn kana huwa khalifatan fi tasrif al-hukmi wa tanfidhihi ẹni tó jẹ́ kútùbù ay kana al-kutub khalifatan fi tasrif al-hukmi wa tanfidhihi ẹni tó jẹ́ kútùbù òun wà jẹ́ àrólé Allah bẹ́ẹ̀dá níbi ìmójútó àlámọ̀rí ìdájọ́ wa tanfidhihi àti ìdischarge ìdájọ́ òun láàrin àwọn ẹ̀dá Allah bàdẹ́dà fi kulli ma alayhi uluhiyyatullahi ta'ala níbi gbogbo tó já sí wípé ìjọba tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn lódodo Allah bàdẹ́dà ń bẹ lórí ẹ̀ oye thumma qiyamuhu bil barzakhiyyati al-uzma bayna al-haqqi wal khalq lẹ́yìn gbà náà òun náà ni ìṣekíni ìdìde rẹ̀ pẹ̀lú ìṣàmójútó ìjẹ́gàgá tó tóbi láàrin Allahu subhanahu wa ta'ala àti àwọn ẹ̀dá rẹ̀ ẹ máa wá gbọ́ nǹkan tí Ahmadu Tijani wí kẹ́líbà mọ̀ pé wallahi ẹ̀sìn Tijaaniyyah yìí ẹ̀sìn òfò nífà ẹ̀sìn Tijaaniyyah yìí wallahi ẹ̀sìn tó já sí pé ìwọ tó bá ń gbọ́ wa lálẹ́ yìí dákun má kú lórí ẹ̀sìn Tijaaniyyah fi Tijaaniyyah lẹ̀ wallahi ó ní ṣe Tijaaniyyah kó bá lọ́bẹ̀ ẹ̀dá pàdé dáadáa ẹ̀yin Tijaaniyyah yìí ẹ̀ ṣáfẹ́ inú wọn máa dùn báwọn pé ọlọ́run ẹ má wọlé ẹ calm down díẹ̀ so a máa lo iná yìí lọ títí tí wọ́n fi dáná náà padà wọ̀ inshallah oye so a máa manage eré lọ tí wọ́n fi dá padà so ìwọ tó ń gbọ́ wa lálẹ́ yìí wallahi tubako ń bi Tijaaniyyah iṣẹ́ ẹ̀sìn tálọ́bẹ̀ ẹ̀dà yọnu sí ẹ máa gbọ́n tí wọ́n ní Ahmadu Tijani sọ Ahmadu Tijani wá sọ pé fala yasilu ila al-khalq nǹkan kan ò ní dọ́dọ̀ àwọn ẹ̀dá Allah ila al-khalq ay jami'i khalqillah nǹkan kan ò ní dọ́dọ̀ gbogbo ẹ̀dá Allah bá ẹ̀dà Ahmadu Tijani sọ nìyẹn nǹkan kan ò ní dọ́dọ̀ àwọn ẹ̀dá oye nǹkan kan fala yasilu ila al-khalqi shay'un nǹkan kan ò ní dọ́dọ̀ àwọn ẹ̀dá ka'inan ma kana min al-haqq nǹkan kan ò ní dọ́dọ̀ àwọn ẹ̀dá látọ̀dọ̀ Allah bá ẹ̀dá ohunkóhun tó bá lè wù kó jẹ́ oye illa bi hukmi al-kutubi wa tawallihi àyàfi pẹ̀lú ìdájọ́ tí ẹni tó jẹ́ kútùbù bá ṣe àti àmójútó rẹ̀ tó bá ṣe kíni tó bá ṣe tó ń túmọ̀ sí wípé Allah bá ẹ̀dá gan ó nídìí àti gbàyànjá lọ́wọ́ kútùbù kó tó ṣe nǹkan kan fún àwọn ẹ̀dá rẹ̀ kẹ́lẹ̀ mọ̀ wípé wallahi ẹ̀sìn táwọn Tijaaniyyah yìí ṣe yìí fa ẹ̀sìn ẹbọ gidi nífa ẹ máa wo ọ̀rọ̀ tí wọ́n ń sọ sí Allah bá ẹ̀dá fa kíyàn jáde ń ta gbangba kó máa sọ wípé Ibrahim Inyas ó ní gbogbo nǹkan pátápátá lọ́wọ́ so ipe èèyàn gbọ́dọ̀ tẹ̀ fún Ibrahim Inyas ipe wọn ṣe ní tẹ̀ fún lẹ́ni tó yá sí pé gbogbo nǹkan ní ń bẹ lọ́wọ́ rẹ̀ ẹni tó ní gbogbo nǹkan tán so kẹ́lẹ̀ mọ̀ pé ẹ̀sìn Tijaaniyyah yìí àwa ń ṣe nàṣíyà tiwa ní kí Allah bá ẹ̀dá kó fi àwọn tó ń bẹ nù rẹ̀ kó fi wọ́n mọ̀nà
ẹwà Ahmadu Tijani sọ mí báyìí pé fala yasilu ila al-khalqi shay'un ka'inan ma kan min al-haqq nǹkan kan ò ní dọ́dọ̀ àwọn ẹ̀dá látọ̀dọ̀ Allahu subhanahu wa ta'ala ohunkóhun tó bá lè wù kó jẹ́ so illa bi hukmil kutub àyàfi pẹ̀lú ìdájọ́ tí ẹni tó jẹ́ kútùbù bá ṣe tí àwọn Ahmadu Tijani ò bá sọ fún Allah bẹ́ẹ̀dá pé ṣe báyìí fún àwọn kan ajásípá Allah bẹ́ẹ̀dá ò ní ṣe nìyẹn tí Ibrahim Inyas ò bá sọ pé ṣe báyìí fún àwọn kan ajásípá Allah bẹ́ẹ̀dá ò ní ṣe nìyẹn gbogbo àwọn kan tí wọ́n wá ń pàpè mọ́ra yìí aina dalil ibole riwa aina burhan ibole riwa aina sultan min Allah ibo ni àmọ̀dájú ibole riwa látọ̀dọ̀ Allah kò sí àgbìmọ́ra lásán lórúkọ ìnífẹ́ ànábì nífà ẹ̀ẹ́dìn tó wùnà sọ ó ka orin kan tí ń bẹ́nu ad-dawawinu sit oye bó tẹ̀já sí pé ìtumọ̀ tó fún ìtumọ̀ rẹ̀ kọ́nù ó ka orin kan ní afẹ́lẹ́lẹ́ yìí ó sọ pé Ibrahim Inyas tún sọ pé tarani muradan la muridan wa innani liyal mulku wa tasrifu bil Mustafa al-ma'wa ipe Ibrahim Inyas sọ pé òun lè ròǹgbà táwọn èèyàn máa ṣe kíni táwọn èèyàn máa rò kìí ṣe ìtumọ̀ rẹ̀ nu jẹ́ ń tú ní Ibrahim Inyas yẹn fún ẹ̀ tarani muradan ní sọ̀rọ̀ ń pàjọ́ gbé dal-kiyama ní lọ́jọ́ gbé dal-kiyama òun làwọn èèyàn máa gbèrò la muridan wọn ní rí òun ní ẹni tí ń gbèrò sí nǹkankan wa innani liyal mulku wa tasrif so wa innani liyal mulku hasru ni yau hasara ala nafsihi al mulka wa tasrif ó sọ pé dáidájú òun Ibrahim Inyas òun lòun ní ìlọ́lá òun lòun ní ọlá àti ìṣàmójútó gbogbo nǹkan pátápátá ìgbà tí ó mú ẹ̀rí wá lórí tó kílèmù ó sọ pé bil Mustafa al-ma'wa pẹ̀lú ànábì lòun fi ṣe kíni lòun fi ní so wọ́n ṣe parọ́ mọ́ ànábì nù tí wọ́n wà máa dágbà kó lẹ̀ láàrin àwùjọ al-umma ànábì sallallahu alayhi wa sallam tó rẹ̀ la ṣe ń sọ pé wallahi ẹ̀sìn Tijaaniyyah ẹ̀sìn ẹbọ ni kìí ṣe ẹ̀sìn Allahu subhanahu wa ta'ala tó afẹ́lẹ́lẹ́ àwa ní mẹ́sẹ́jì fún a sì fi ránṣẹ́ sí ẹniyẹn ọ̀rọ̀ yìí a ṣe iqamatu hujja fún ẹlálẹ́ yìí insha Allah uqimu alayka al-hujja in ṣe iqamatul hujja fún ìlàlẹ̀ oye kìí wá ṣe alẹ́ yìí nìkan ní wà sọ mo lè lọ ọ̀sẹ̀ kan kí máa fi pààrà rẹ̀ títí tí ó fi dọ́dọ̀ rẹ̀ tó o bá fi lè dá ọ̀rọ̀ yìí padà kó sọ pé bẹ́ẹ̀ kọ́ lórí kafartuka in pẹ́ ń kéfèrè níwájú gbogbo ayé so sarrahtu bi kufrik in làmọ́lẹ̀ fún gbogbo ayé pé ó ti di kéfèrè so in tá mọ̀ ṣe fún ọ̀pọ̀lọpọ̀ yín sínú in ṣe iqamatul hujja fún ẹni ìsìn pẹ̀lú aya àti hadith annabi sallallahu alaihi wasallam kó lè bá mọ́ ipá Allah bẹ̀ẹ́dà kò lórogún níbi iṣẹ́ ọlá rẹ̀ àti ìmójútó àwọn alámọ̀rí ẹ̀dá rẹ̀ lẹ́yìn tí mo bá ṣe iqamatul hujja fún tán oye tó bá fi lè sọ pé bẹ́ẹ̀ kọ́ lórí má tó bá fi lè dá padà kafartuk in gbéjáde pé kéfèrí ni Allah bẹ̀ẹ́dà sọ fún wọn ní Qur'anul Karim torí ẹ ti sọ Allah bẹ̀ẹ́dà di nǹkan ẹ̀fẹ̀ ẹ ti sọ bá tó dá gbogbo nǹkan ẹ ti sọ di nǹkan àwàdà ẹ̀sọ́ alábẹ̀ẹ́dà di ẹgbẹ́ àwọn ṣéwùyín ní gbogbo nǹkan so gbogbo nǹkan gbọ́dọ̀ tẹ̀rì gbogbo nǹkan gbọ́dọ̀ juwọ́lẹ̀ fún ṣéwùyín bí ayédèlè pẹ̀lú ẹ̀rí wo kúkú làmọ́lẹ̀ pé ọlọ́run ọba tó ń sìn ní Ibrahim Inyas so Ibrahim Inyas ní pín gbogbo nǹkan ní gbogbo orí ilẹ̀ ayé ní gbogbo ìlú ayé pátápátá tọ́yẹ ọba dẹ́dà wa ó sọ pé وقل الحمد لله الذي لم يتخذ ولدا إلى محمد إلى النبي صيب الحمد لله الذي لم يتخذ ولدا أقف الله تجاسوي لم يتخذ ولدا كونني ككنتو ملما أي كوبيما الله بيدا وبيما ولم يكن له شريك في الملك نبي لولا الله سبحانه وتعالى ليس له شريك كل رجل كلمة يكبسين كفري لسن تجانية أحمد تجاني صنين جواهر المعاني إقبي فلا يصل إلى الخلق شيء كائنا ما كان من الحق إن كوني دودو عويدا أن كنت بالوكو جيرات الله إلا بحكم الكتب أيافي بلوي داجة كتب باشي
idhan qad ja'ala nafsahu lillahi sharikan ó ti sọ ààrẹ di akẹgbẹ́ fún Allah bẹ́ẹ̀dà. Allah bẹ́ẹ̀dà ní di mínísítà nìyẹn. Allah bẹ́ẹ̀dà ní di ẹni tí ó bá jíròrò kó tó lè ṣe nǹkan fáwọn ẹ̀dá rẹ̀. wa ta'ala rabbuna an dhalika 'uluwan kabira ọba dẹ́dà ti wá sí ìga jù bẹ́ẹ̀ lọ. oye nítorí pé kí ni walam yakun lahu sharikun fil mulk níbi ìlọ́lá ọba dẹ́dà níbi ìlọ́lá tọ́ba tó dá wa ń lọ́lá kò ní orogún kankan kò sí lákẹgbẹ́. walam yakun lahu waliyun iqamatu hujja mo ń ṣe fún ẹ mo ń ṣe iqamatu hujja fún ẹni afẹ́lẹ́lẹ́ o. oye tó bá dé tí ìgbọ́ rẹ tí mo bá rí pé ó dé tí ìgbọ́ rẹ tí mo rí pé ó react lé lórí oye so oye tó bá withdraw ọ̀rọ̀ yun kafartu ń pè ọ́n kèfèrí lójú gbogbo ayé. ẹ mọ̀ pé n ta sọ tẹ́lẹ̀ náà ni pé ẹni tó bá fi lè gbé ìgbàgbọ́ Tìjàníyà jáde ìgbàgbọ́ kúfùrù wọn tó ń spread ẹ̀ ń tàbá bàbá ìta bá fi lè gbá mú wallahi a máa ṣe bẹ́ẹ̀ fún yín a máa declare yín ní kèfèrí ni kò sí ìpadà sẹ́yìn mọ́. tó bá fi lè da ọ̀rọ̀ yìí nù oye pẹ̀lú iqamatu hujja tá à ń ṣe fún ẹ yìí a pè ọ́n kèfèrí a là á mọ́lẹ̀ fún pé kèfèrí. Lukman Arogundade lọ́dọ̀ wa kèfèrí ni oye ó ti clear parapata torí ó tẹ̀lé kúfùrù tí ń bẹ nú ẹ̀sìn Tìjàníyà oye so ìwọ náà tún ti wá ṣe báyìí so a wá ṣe iqamatu hujja fún. Allah bẹ́ẹ̀dà sọ pé walam yakun lahu waliyyun minadh-dhull. Allah bẹ́ẹ̀dà kò ní ẹni kankan tó já sí wípé ó bùkátà sí tó wá já sí wípé yóò wá máa bá a ṣe nǹkan kan nítorí pé bóyá òun ṣe kíni nítorí pé bóyá wọ́n ròyìn pé Allah bẹ́ẹ̀dà ó lẹ Allah bẹ́ẹ̀dà kò ní kápá àti ṣe Allah bẹ́ẹ̀dà ò nẹ́ni kankan bẹ́ẹ̀ lẹ́gbẹ̀rẹ̀ oye kí Allah bẹ́ẹ̀dà sọ wa kabbirhu takbira. Allah bẹ́ẹ̀dà sọ fún Nabi pé gbé Allah bẹ́ẹ̀dà gbé tóbi gan gbé ọba tó dá gbé tóbi gan oye takbira ní ìgbé tóbi wa kabbirhu takbira amara Allah subhanahu wa ta'ala rasulahu an yukabbira wa ahula al-ghufala as-sufaha àwọn òpónú yìí yusaghiruna Allah wọ́n sì ń rí díkù Allah bẹ́ẹ̀dà wọ́n sì ń kiri ọba dẹ́dà. Tábà wá sọ̀rọ̀ tá a sọ̀bọ̀ wọ́n sọ pé àwọn mùsùlùmí pàápàá jùlọ ahlus sunnah wal jamaa ọ̀tá nàbì ni wọ́n ṣe pẹ̀lú ẹ̀sìn ẹbọ tẹ́ gbé dání yìí ṣùf pẹ̀lú ẹ̀sìn ẹbọ ẹ̀sìn ìmọ̀rogún kún Allah bẹ́ẹ̀dà tẹ́ gbé dání yìí káì ìrẹ́ afẹ́lẹ́lẹ́ ọba tó dá wa nínú tó sọ̀kalẹ̀ fún Nabi sallallahu alaihi wasallam tí èyí ṣe ẹ̀sìn ojú àlá tẹ́ ń gbé káàkiri Tijaaniyyah oye Allah bẹ́ẹ̀dà ń sọ fún wa pé alladhi ja'ala lakumul arda firasha ọba tó já sí wípé òun ló ṣe ilẹ̀ ní títẹ́ fún yín was-samaa binaa ó sì ṣe sánmà ní tí wọ́n ma fún yín wa anzala minas samaa'i maa ó dẹ̀ sọ omi kalẹ̀ láti sánmà that is ó rọ̀jò fún yín láti sánmà fa akhraja bihi minas thamarati rizqan lakum ó dẹ̀ ṣe kíni ó dẹ̀ tàtàrà omi náà ó fi omi náà ó fi yọ èso fún yín láti inú ilẹ̀ kó máa jẹ́ arziki fún yín. Allah bẹ́ẹ̀dà wá sọ pé fala taj'alu lillahi andada fala taj'alu lillahi andada ẹ má ṣe wá akẹgbẹ́ ẹ má mú àwọn orogún kún Allahu subhanahu wa ta'ala ọba tó dá sánmà tó dá ilẹ̀ tó dá gbogbo tẹ́ǹjẹ́ èso àti gbogbo ẹ má mú orogún kún. Allah bẹ́ẹ̀dà ó ga ju kéèyàn wá sọ pé ó ní nǹkan kan bí Ahmadu Tijani ṣe sọ pé nǹkan kan ò ní dọ́dọ̀ àwọn ẹ̀dá Allah àyàfi pẹ̀lú ìdájọ́ kútùbù tí wọ́n náà ń sọ pé Ibrahim Inyas ní pí gbogbo nǹkan káàkiri gbogbo ayé káàkiri gbogbo ìlú ayé gbogbo ìlú ayé àwọn Senegal ìlú rẹ̀ gan kò rí nǹkan pín fún wọn kò rí nǹkan pín fún wọn tán tó tayọ pé ó gbé wọn sí di ẹbọ kálọ́ bẹ́ẹ̀dà kó la àwọn ẹni tó ń bẹ́ẹ̀ tó Allah bẹ́ẹ̀dà sọ pé fala taj'alu lillahi andada ẹ má ṣe mọ́rogún kún Allah bẹ́ẹ̀dà ẹ má ṣe mọ́ àwọn akẹgbẹ́ kún Allah bẹ́ẹ̀dà wa antum ta'lamun tẹ́ẹ̀síma ìpè ọ̀kan ṣoṣo ní Allah. Annabi sallallahu alaihi wa alihi wa sallam nínú sahih al-Bukhari àti sahih Muslim hadithu Abdullahi ibn Mas'ud radiyallahu anhu oye Annabi sallallahu alaihi wa sallam ó sọ fún pé ǹjẹ́ mọ̀ tó já sí pé Allah bẹ́ẹ̀dà ó bínú sí jù Allah bẹ́ẹ̀dà bínú sí jù ǹjẹ́ sí pé Allah bẹ́ẹ̀dà ó bínú sí gan jù nǹkan mí lọ. Wọ́n sọ pé àwọn ọmọ ìpínkà náà sọ́lẹ́mù sọ fáwọn àwọn sọ́lẹ́mù sọ pé an taj'ala
lillahi niddan wa huwa khalaqak. Òun náà ni kó mú akẹgbẹ́, kó mú orogún fún Allah tó sì já sí wípé òun ló dá ẹ. Allah bẹ́ẹ̀ dáadáa yín, ẹ̀yin Tijaaniyyah, ó fún yín lójú, ó fún yín létí, ó fún yín lọ́pọlọ, ó fún yín lẹ́nu, ó fún yín láhàn, ó fún yín lẹ́yìn, ó fún yín níkùn, ó fún yín lẹ́sẹ̀, ó fún yín lọ́wọ́, ó fún yín ní, ó dá yín lẹ́dàá. Kò fi yín sínú àwọn ẹranko bó tẹ̀ já sí pé ìṣe ẹranko lẹ fẹ́ máa ṣe báyìí. Oye, so Allah bẹ́ẹ̀ dá tó ṣe dáadáa yìí fún yín, kó wá já sí pé Ibrahim Inyas lẹ́wàá máa fún ní àwọn ìwọ Allah subhanahu wa ta'ala. Abẹ́ gbọ́n tó sọ ni kúfùrù gidi nífa, bàbá ńlá ìṣẹ́bọ pẹ̀lú Allah bẹ́ẹ̀ dá. So tó yẹ mo ṣe máa ń sọ pé tí Tijaaniyyah yìí bá ṣe ẹ̀sìn ẹbọ fa, èmi ò rí ẹ̀sìn kankan tẹ́nìkan lè mú wá fún mi lólè ayé tí ó sọ pé ẹ̀sìn ẹbọ ni, torí paríparí ẹbọ inú Tijaaniyyah ló wà. Ẹgbọ́n tó sọ fa. Ẹgbọ́n ó ní Ibrahim Inyas ọmọ Senegal, ipò òun ní pín gbogbo nǹkan ní gbogbo ìlú ayé. Ipò Ibrahim Inyas sọ bẹ́ẹ̀, ipò òun lòun pín gbogbo nǹkan ní gbogbo ìlú ayé. Senegal kí Ibrahim Inyas ò rí nǹkan pín fún wọn tán, kò rí nǹkan kan ṣe sílùú nítorí ipò pè wọ́n sí díẹ̀ bọ́lọ̀. Ibrahim Inyas tó já sí wípé ó wá sí Nàìjíríà, oye, ó wá sí Nàìjíríà, wọ́n fún níyàwó ní Zaria, oye, wọ́n so ìgbéyàwó fún ní Zaria, ó bá lò ó lọ. So bẹ́ẹ̀ náà ní Kano, bẹ́ẹ̀ náà láwọn ìlú káàkiri. Kò ní nǹkan kan tó mú wá fáwọn ọmọ Nàìjíríà tó tayọ pé wàláhì ó wá pè wọ́n sí di ìsìn náà ni. So ó wá pè wọ́n sí di ìsìn náà ni. So Ibrahim Inyas ni ó wá ní. So tẹ́ bá rí ọ̀pọ̀lọpọ̀ táwọn kinní yìí máa ń sọ, ẹ ní rí àyà, ẹ ní rádìsì. Ibrahim Inyas ó kàn jókòó, yóò ro nǹkan kan, yóò wá kọrin rédèrèdè kan kalẹ̀, wọ́n wá máa fi iṣẹ́ rí láàrin àwùjọ mùsùlùmí. So orin tí Ibrahim Inyas kọ ìkọkúkọ fa, rédèrèdè tó kọ, wọ́n wá mú wọn àmọ́ kọ ayal Qur'ani wọn àmọ́, hadithi wọn àmọ́, ìdáná nẹ́bí wọn àmọ́, kò yé wọn. So ẹ̀rí náà ní sí orin Ibrahim Inyas náà ló mú tí Ibrahim Inyas fi claim bí ṣe máa ń claim àwọn oríṣiríṣi nǹkan nù. Bẹ́ẹ̀ náà ló ṣe claim wípé ومن يحبني ومن يراني في جنة الخلد بلا بهتان إذ أنني خليفة التجاني موهبة من أحمد العدناني. بنا لو شي كليمو والله بيشي من كليمو كان يو كان جوكو oye nǹkan yóò kàn bọ́ sí lágbárí pé kó claim ẹ̀, yóò sì claim ẹ̀. Ibo lẹ̀ rí wa kò sẹ́rì. Ètò wa ya yakuya jù, òun náà ni àwọn ọ̀rọ̀ burúkú tí eléyìí ń sọ, tí Afẹ́lẹ́lẹ̀ ìlú Ọ̀fà yìí ń sọ. Ipe Ibrahim Inyas sọ pé òun lòun pín gbogbo nǹkan ní gbogbo ìlú ayé. Gbogbo ìlú ayé, gbogbo ayé ní sọ yẹn. Kì í sì iṣẹ́ ìbí rẹ̀ òun ní ń bẹ lákọọ́lẹ̀ nínú tíra àwọn àfáà yìí. Nínú Jawahirul Ma'ani, Ahmadu Tijani kò ti sọ pé fala yasilu ila al-khalq shay'un ka'inan ma kana min al-haqq. Nǹkan kan ò ní dọ́dọ̀ àwọn ẹ̀dá, gbogbo tó bá lè wù kó jẹ́ látọ̀dọ̀ Allah bá ẹ̀dá kò ní dọ́dọ̀ àwọn ẹ̀dá. Kéèyàn láyà máa sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ fún Allah. Kéèyàn láyà máa sọ pé nǹkan kan látọ̀dọ̀ Allah bá ẹ̀dá kò ní dọ́dọ̀ àwọn ẹ̀dá Allah bá dẹ́dá illa bi hukmil kutub, àyàfi pẹ̀lú ìdájọ́ tí kútùbù bá ṣe. Idhan yaqul inna Allaha yahtaju ilayhi. Ajásùpá Ahmadu Tijani sọ pé Allah bá ẹ̀dá ní bùkátà sí ni. Ajásùpé Ahmadu Tijani sọ fún àwọn èèyàn pé Allah bá ẹ̀dá bùkátà sóhun kó tó lè ṣe nǹkan kan. Allah bá ẹ̀dá ó sì rí bẹ́ẹ̀ nítorí pé kí ni walam yakun lahu sharikun fil mulk. Allah bá ẹ̀dá kò lórogún níbi ìlọ́lá rẹ̀. Laysa lahu sharik, kò ní nǹkan kan tó yá sípò bùkátà sí níbi ìlọ́lá rẹ̀. So rabbuna ghani wa ibaduhu kulluhum fuqarahu ilayhi. Wallahi ọba tó rọrọ̀ lọ́ba tó dáwà, àwọn ẹrú rẹ̀ gbogbo wọn ní bùkátà sí. Kèfèrí burúkú ẹ̀sìn tẹ́ẹ̀kan ṣe, ẹ̀sìn òṣì, ẹ̀sìn àdánù tẹ́ẹ̀kan gbé káàkiri, tẹ́ẹ̀fì ń dàlù ó máa nẹ́bìrú. Ẹgbọ́rí dèrèdè ọ̀rọ̀ Ibrahim Inyas tó bìnrin bífa, Ibrahim Inyas tó yá sí pé wọ́n sunrun rẹ̀ nífa.
wọ́n sunrun Ibrahim Inyas nífa kò jábọ́ láti sánmà wọ́n máa sunrun rẹ̀ ni wọ́n bá ya rẹ̀ sùn tí wọ́n fi bí nífa ní Ibrahim Inyas yìí fa ní Ibrahim Inyas yìí fa tí wọ́n gbé nǹkan yìí fún fa so wọ́n so àti ẹ̀mọ̀ bá wọ́n so igi màmá rẹ̀ àmọ́ káṣá sọ pé wọ́n so igi ya rẹ̀ nífa tí wọ́n fi rí bi lé bí fa so bóyá tó ń bá pẹran súná fún wọ́n máa kójọpọ̀ ìsọmọlókọ rẹ̀ fa bóyá tó ń bá ṣe so Ibrahim Inyas ó máa mú ọmú fa láyà ìyá rẹ̀ Ibrahim Inyas ó máa ń yá àgbẹ̀ fa tí ìyá rẹ̀ bá kó gbẹ́ táwọn ẹlòmíì tún bá kó gbẹ́ Ibrahim Inyas máa tọ̀ lé rí fa ní Ibrahim Inyas ó máa tọ̀ sára rí fa ní Ibrahim Inyas yìí tí wọ́n sọ pé ó ń pín gbogbo tí wọ́n sọ pé ń pín gbogbo nǹkan ní gbogbo ìlú ayé wal iyadhu billah káì àfi ká lọ́bẹ̀ ẹ̀dà kó mọ́ pàwárẹ́ pẹ̀lú ẹbọ táwọn kìíní yìí ṣe pẹ̀lú ìsìnà táwọn kìíní yìí wà nù rẹ̀ oye ẹmọ̀ tí ẹ wà láyà o wàláhì àyákò wọn gan wọ́n bàjẹ́ gan ẹ rí pé wọ́n bàjẹ́ gan ẹ rí pé wọ́n ṣe kí náà ẹ rí pé wọ́n bàjẹ́ sálọ́bẹ̀ ẹ̀dà gan so ìbàjẹ́ yìí ń pọ̀ gan wàláhì ìbàjẹ́ tí wọ́n bàjẹ́ sálọ́bẹ̀ ẹ̀dà pọ̀ gan ayayun ti pọ̀ jù ó ti pọ̀ jù káì subhanallah ká ó ma wá ṣe Allah bẹ̀ẹ́ dà sọ fà pé walam yakun lahu sharikun fil mulk níbi ìlọ́lá Allah sẹ́ Allah bẹ̀ẹ́ dà ó lórogún kò bùkátà sí nǹkankan kò ní ìrànlọ́wọ́ nǹkankan kò ní ìdí sọpọ́tì nǹkankan èdè kan wọ́n sọ pé Ibrahim Inyas ní ń pín gbogbo nǹkan ní gbogbo ìlú ayé Ibrahim Inyas tó já sí pé tó bá ní opportunity àti lè padà wáyé gan ní ìsìnkà àbábá bá padì láyé oye so ẹlòmíì lè hàn 40 níwájú wa ní Ibrahim Inyas fa ẹlòmíì lè hàn nígbàtí ní Ibrahim Inyas fa lẹ́wọ́n sọ pé káì Tijaaniyyah tọ́ Allah bẹ̀ẹ́ dà ó fi ń mọ́nà dé Allah bẹ̀ẹ́ dà ó tọ̀ yín sọ́nà so Ibrahim Inyas ti ń yàgbẹ́ so àbí ṣe irú ìgbẹ́ táwa ń yà kọ́ ní Ibrahim Inyas ń yà ni ìmọ̀ ń yàgbẹ́ bíi tiwa fa ní Ibrahim Inyas yìí fa àbí kò yàgbẹ́ ni Ibrahim Inyas ti mu omi tí ń jẹun tẹ́bi ń pa àbẹ́bí ò pa Ibrahim Inyas láàrin ìgbà tó wà láyé ògbẹ́mẹ̀ ń gbẹ́fà bùkátà ta rẹ̀ gan kò tí rí bọ́tẹ́ gbogbo ayé ní ó wá pín nǹkan fún káì subhanallah a'udhu billahi minash shaitanir rajim so abẹ́rí nǹkan ni bùkátà torí ta rẹ̀ gan kò tí rí ṣe kíni kò tí rí bọ́tẹ́ fà bùkátà ta rẹ̀ gan yóò sì tún máa wákún nífa Ibrahim Inyas tó yá sí pé tó bá lọ sí ìlú kan oye tó bá lọ sí ìlú kan wọ́n máa kó adìyẹ wá bá ṣé lẹ́yìn ni ó pín nǹkan fún gbogbo ìlú ayé so ẹni tó yá sí pé tó bá lọ sí ìlú kan adìyẹ ìlú ọ̀hún ni ó fi máa yọ tọ̀mì eléyìn ni yóò pín nǹkan fún gbogbo ayé tọ́ ẹni táwa ṣe ní ìsìn a sì lẹ́kùnlẹ̀ fún àwọn Tijaaniyyah kí wọ́n wọlé oye so àwọn ẹni tá ṣe iqamatu hujja fún lórí ọ̀rọ̀ yìí wọ́n pọ̀ lálẹ́ yìí oye òun ló gbọ́yùn afẹ́lẹ́lẹ́ so nuqimu alayka al-hujja à ń ṣe iqamatu hujja fún lórí tó sọ yìí oye à ń ṣe iqamatu hujja fún lórí tó wí ipe Ibrahim Inyas òun ní pín nǹkan ní gbogbo ìlú ayé pátápátá so ipe Ibrahim Inyas oye ipe gbogbo nǹkan ó tẹ́rì fún nítorí pé ó ti ní gbogbo nǹkan lọ́wọ́ Ibrahim Inyas ipe òun lè rù táwọn èèyàn ó máa rù tarani muradan la murida wa innani li al-mulku wa tasrifu bil Mustafa al-ma'wa oye à ń ṣe iqamatu hujja fún àti ka áyà fún àti fún aládìsí tó bá fi lè dánù oye á pè ọ́n kéfèrí òun ló gbọ́ta sọ fún un so kò lè fún àwa láti sọ pé kéfèrí léyàn idhartakaba kufran tó bá ṣe kúfùrù tá sì ṣe iqamatu hujja fún so ṣẹbẹ́ lẹ́ẹ̀gbọ́n ni
ẹlẹ́ẹ̀mẹ́ta ń ṣe ànábì ń bẹ́ńlẹ̀ ẹ̀ tẹ̀lé Allah bẹ́ẹ̀ dà bẹ́ńlẹ̀ ẹ̀ gbọ́rọ̀ sí lẹ́nu ẹ̀ tẹ̀lé ìlànà àwọn sàábẹ́ ànábì ń bẹ́ńlẹ̀ kò sí tó kàn yín so rédèrèdè kan nílùú kan bí ní Áfíríkà ń bí ní Áfíríkà ń bí báyìí ní Áfíríkà ń bí báyìí ẹ̀dá tí ń yàgbẹ́ bíi tiyín fa ẹ̀dá tí ń tọ̀ bíi tiyín fa ẹ̀dá tí ń tutọ́ bíi tiyín tí ń ha kẹlẹ̀bẹ̀ so tí ń ha kẹlẹ̀bẹ̀ bíi tiyín so ẹ̀dá tí ń ha kẹlẹ̀bẹ̀ bíi tiyín ẹ̀dá bíi tiyín tí wọ́n gbé lọ sí hospital ní London tó yá sí pé orí rẹ̀ ló kú sí kai Tijaaniyyah Allah bẹ́ẹ̀ dà ó fi mọ́nà dé kawai oye Allah bẹ́ẹ̀ dà yóò tọ́ yín sọ́nà yóò jẹ́ kẹ́ ródòdó torí ìsìnà gbáà ní ẹ̀sìn tẹ́wàá nù rẹ̀ yìí wallahi kìí ṣe Islam Tijaaniyyah yìí ṣe Islam ẹ̀sìn ẹbọ gidigidi tara ẹ̀sìn ẹbọ tara wallahi òun lẹ̀sìn Tijaaniyyah wa alaikum salam akudede woyi na mekale o ṣé Tijani ni èmi ṣe Tijani Ọlọ́run jẹ́ Tijani yàrá dá Ọlọ́run tayyib Allahumma amin ẹ kú gbìyànjú mo fẹ́ sọ̀kan fún yín ni o ṣé lórí ètò tá ń ṣe yìí ṣé lórí ètò tá ń ṣe yìí mo wo láìfẹ́ nìkan ní orí TikTok kí wọ́n pẹ́ nìyẹn ní Ìmáàmù Jàfárí àtẹ́bá ṣàṣẹ nìyẹn ní ẹ̀wọ̀n ń ṣe àwọn èèyàn lọ náà gan ibi kẹ́ máa bá kóòtì ọ̀rọ̀ àfáà yẹn kẹ́ máa fi ṣèdánilẹ́kọ̀ọ́ fún wọn kùnà. so in tí ẹ lè ṣe líǹkì pẹ̀lú mi barakallahu fikum in tí come across wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh àtàrọ̀ ni wallahi ẹ̀sìn Tijaaniyyah yìí ẹ̀sìn ẹbọ ní fa wallahi alazim ẹ̀sìn ẹbọ gidigidi tara ẹ̀sìn ẹbọ wallahi Tijaaniyyah yìí ṣẹ̀sìn Islamu ìwọ tó bá ń gbọ́ tá ń sọ ní ìsìn lọ túbá fakóǹbì ẹ̀sìn yìí gba Islamu kó ṣe súnà nabi sallallahu alaihi wasallam so AFELELE ó yẹ kẹ́ ẹ ti mọ̀ tipẹ́tipẹ́ bí ṣe máa ṣe wọ́nranwọ̀nran nìyẹn. Tijaaniyyah tó bá wà ń bí kó wọlé kó send request wọ́n ní Ibrahim Inyas òun ní pín gbogbo nǹkan ní gbogbo ìlú ayé afẹ́wọ̀ ẹ̀yin mélòó lẹ́gbà Ìsìláàmù lára ọ̀rọ̀ yìí àbẹ́yìn mélòó lákòókò gbé síta pé kéfèrí ní lálẹ́ yìí látara ọ̀rọ̀ yìí oye abẹ́rin kafa wala àyà ti kò wọ́n jù wọ́n bàjẹ́ sálọ́bẹ̀ẹ́dà tànẹ́bì gan nífà ní ìbàjẹ́ tó lé gan àwọn èèyàn náà wọ́n tún máa sọ pé àwọn kan ọ̀tá nẹ́bì ni wọ́n oye so oye network mi ṣe bákan lórí TikTok ń bẹ̀rẹ̀ kai Naam, salaam alaikum. Salaam alaikum. Mo ní ọ̀rọ̀ AFELELE kò ń ṣe pé bó sọ̀rọ̀ kò ń sọ ní lọ́rọ̀ ẹ bẹ̀rẹ̀.
network mi ní ṣe bákan bí báyìí gbà táwọn nepa yìí ti mú ó un. yẹ kẹ́ ẹ rántí bu àdìkọ́lá pé ó ń dá ọgbọ́n sọ̀rọ̀ àyè. sóhun náà ló sọ ni. olóṣọ̀rọ̀ yẹn náà pé ọlọ́run dọ́gbọ́n sáyé ni. ok jásí pé ẹ ti ń ṣe kèfèrí bọ̀ lọ́jọ́ tó ti pẹ́ nù. ó yẹ kẹ́ ẹ rántí ìgbà yẹn. náà. ó ti ṣe tipẹ́ ó fẹ́ ń wá fèmí. téèyàn bá ti ṣe ìkẹta tọ́lọ́run bá ti ṣàánú ẹ̀ ó yẹ kó yí padà ọlọ́run fẹ́ràn ẹ̀. aráwọn míì tó yẹ pé wọ́n takò tọ́lọ́run bẹ́ẹ̀ yẹn síbẹ̀ wọ́n kàn padà àwọn èèyàn wò wọ́n wò pé wọ́yá kiri bọ̀ ọlọ́run wo tí a ọ̀jẹ̀ lára wọn. bọ̀ òun ti ń ṣe gbogbo wọn àwọn ará yẹn síbẹ̀ náà gbogbo fíìmù tó ń wá ò padà rí ó yẹ kó padà sọ́dọ̀ ọlọ́run ọba wàláì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ti máa ń gbọ́ wáàsí ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo wọn ti padà ibi tó ti ṣe wáàsí kẹ́ wọ́n padà ní kúrò bẹ̀ ní wọ́n jẹ́ kó ṣe wáàsí yẹn mọ́ ní ọ̀fà. Ibrahim Inyas wọ́n sọ pé ó ní gbogbo nǹkan lọ́dọ̀ wọ́n sọ pé Ibrahim Inyas ní ń pín gbogbo nǹkan ní gbogbo ìlú ayé ọ̀rọ̀ tá à ń sọ fún afẹ́lẹ́lẹ́ yìí ó yé èmi Ahmad Yusufu ń kà fárọ̀ rẹ̀ lórí rẹ̀ tí ò bá fi lè dànù mo mọ̀ pé ó fẹ́ sórí kunkun ó yé yóò fẹ́ ṣe ìṣèkíní ó yé tọ̀ torí ìṣìnà tí ó ti ṣe kíni tó ti jọba nínú ọkàn wọn kí network yìí máa ṣe mí lọ́sẹ̀ ní alẹ́ yìí lórí TikTok. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Naam. Akí ẹ̀yin àfáwà. Tọ́yì ọmọ akẹ́kọ̀ọ́ ni gbogbo wa. Ọlọ́run jẹ́ ká rí gbogbo yín pẹ́. Ọlọ́run jẹ́ rí yín pẹ́. Allahumma amin. Bàbá ọ̀rọ̀ tí èmi kàn fẹ́ sọ mi ò fẹ́ kẹ́ ṣì mí gbọ́. Ṣé Tijaaniyyah ni? Èmi bílẹ̀ pé mùsùlùmí ni mí. Rárá so mùsùlùmí ni irú mùsùlùmí wo? Mùsùlùmí ni mí tó ń kí wákàtí 5. Onísúnnà àbí súfí? Mùsùlùmí tó ń kí wákàtí 5 ni mí. Tọ́ Ibrahim Inyas ẹni ànú ni Amadu Tijani ẹni ànú ni àwọn méjèèjì. Bàbá èmi ò lọ síbẹ̀ yẹn. Àní ẹni ànú làwọn Ahmadu Tijani àti Ibrahim Inyas ṣiṣẹ́. Bàbá nǹkan tá ànábì sọ fún wa ni pé ká tẹ̀lé Ọlọ́run ní ká tẹ̀lé òun ká tẹ̀lé ànábì. Ẹ̀wọ̀n náà mo wá ń sọ fún yín àgbà bẹ́ẹ̀. Ká tẹ̀lé So Al-Qur'an. àwa àgbà bẹ́ẹ̀ àmọ́ Amadu Tijani àti Ibrahim Inyas ẹni ànú làwọn méjèèjì ẹni ìṣìnà ni wọ́n. Anakumula ilé nǹkan tí èmi believe ni pé ibi tí Islam délé ni ẹ̀yin àfáà wa ó dà pé ẹ̀ ń ṣì wá lọ́nà púpọ̀ o. Rárá èmi kọ́ mò ń sìn yín lọ́nà èmi ń ṣàlàyé ẹ̀sìn fún yín ni so n tẹ́ bá jẹ́ òní kẹ́ ẹ sọ ṣé Tijaaniyyah ni ẹ má gbé pamọ́ tẹ́ bá jẹ́ Tijani tẹ́ bá jọmọ lẹ́yìn Amadu Tijani àbí Ibrahim Inyas. Àlẹ́ mi ti sọ fún yín sí mo ní pé mùsùlùmí ni mùsùlùmí wo mùsùlùmí tí ń tẹ̀lé sunna nabi. ṣàlàyé fún wa anakunla Islam ló yẹ kẹ́ ṣàlàyé fún wa gòkè bí Ọlọ́run bá nàbí ṣe ṣàlàyé fún wa nìyí so ìyẹn ni ó máa ókè gbogbo ìta ń sọ yìí sí ẹ má bínú anakunla a rí àwọn tó yẹ pé wọn kì í ṣe mùsùlùmí. Ẹ sọ̀kalẹ̀ kò sí táìmù fún ẹjọ́ ní táìmù fún ẹjọ́ ẹ sọ̀kalẹ̀ kò sí àsìkò fún ẹjọ́ ń bí. So Tijani ni wọ́n lè hẹ́fà wọ́n máa ń bẹ̀rù àti làámọ́lẹ̀ pé Tijaaniyyah làwọn. So tẹ́ bá sì rí ọ̀pọ̀lọpọ̀ wọn báyìí ní ìsìn wọn ṣe wà yẹn sìn wọn mọ ẹni tí Tijaaniyyah yẹn jẹ́ gangan. So oye. ṣé lákàsọ fún ni pé onímọ̀sálàyé Islam fún ẹ ṣé Christianity là ń analyse mi báyìí. Àbí o. mi ò understand òkè wọ́n ní nǹkan tó ń ṣe ò dáa ìtọ́lọ́ ń fẹ́ ní ìtànà bí sọ pé iná ni. kí ni Islam tó tún wá pé kán ṣàlàyé fún ẹ.
aṣọ ipò wọn sọ pé Ibrahim Inyas ní pín nǹkan ní gbogbo ìlú ayé ipò ní gbogbo nǹkan lọ gbogbo nǹkan gbọ́dọ̀ wádìí fún so ipe ẹbọ ni tí wọ́n sọ yẹn wọ́n sọ pé ká ṣàlàyé Islam kí làwọn ṣàlàyé fún tí ì bá ṣe Islam. Naam. Muhammad Jami. Wa alaikum assalam. Ṣé Tijaaniyyah ni? Ọ̀dà àti gbọ́ ẹ sọ̀kalẹ̀ tó bá jó sì là ń ṣe. Ebú yìí náà ni. Àwòrán yìí bú à ní táìmù. So, òṣì là ń ṣe prove wa wrong pé òṣì là ń ṣe. Ọ̀rọ̀ la sọ̀kalẹ̀ yìí ò ti gbọ́ ṣùgbọ́n ẹ kó wá prove wa wrong ni pé ara kò rí bẹ́ẹ̀. Òṣì là ń ṣe bó. Ṣé ẹnu ni wọ́n fi ń sọ fún yẹn pé ń ṣòṣì ni. Ṣẹ́nu ló fi sọ fún wa ipá ń ṣòṣì ni ṣèbó prove wa wrong ni ipò òṣì là ń ṣe. So ó wá ń sọ fún wa pé òṣì là ń ṣe pẹ̀lú ẹnu lásán. So kò sí táwa fẹ́ fi ìyẹn ṣe ń tiwa tó tayọ pé kẹ́ ẹ ṣe kíni tó tayọ pé kẹ́ ẹ mú ẹ̀rí wa kò sì sẹ́ẹ̀dì kankan tẹ́lẹ̀ mú wa tó tayọ kẹ́ ẹ túbá kó ń bí ẹ̀sìn ẹ bọ̀ yẹn. Kàlọ́ bẹ́ẹ̀ dà kó mọ́ ṣàṣìn rọrùn fọ́pọ̀lọpọ̀ yín láti lè túbá. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Akudede wo yìí fa. Brother Habib. Allahumma amin. Ètò ni o. Ṣé ń sọ sí ṣé ń request fún kwan bring òun up ní comment section ni? Bọ́n ṣe máa ń ṣe nìyẹn. Bọ́n ṣe máa ń ṣe nìyẹn. Ṣọ́rọ̀ nìyẹn. Islam ó tako ẹbọ, ó tako ṣíríkù, ó tako bídíà. So tó bá wá ń tako dáadáa ni wọ́n ṣe tó bá tako ẹbọ, tó bá tako ọ̀rọ̀ tó tako Islam dáadáa ni. Iná ni a máa dá wọn náà. Ẹbọ tí wọ́n ti wà nù ẹ̀yẹn ó ti dí wọn nílàkà. Kí Allah bẹ̀rẹ̀ dà kó bá wa fọ̀nà mọ́ wọn. Naam. Pẹ̀lẹ́ olùmọ̀ ṣíríkù. Tijani wo la ní bí o? السلام عليكم ورحمة الله وبركاته. وعليك السلام. كيف أنت يا أخي في الله؟ Èmi ẹ ṣọmọ ìyá yín fa. Tijani lẹ ń ṣe Tijaaniyyah lẹ ń ṣe. Ọmọ ìyá mi nìyẹn o. Ẹ̀yin sọ ẹ farabalẹ̀ ẹ nígbàgbọ́ pé gbogbo nǹkan làlá ẹlẹ́bọ lẹni tó bá nígbàgbọ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ wa kálọ bẹ́ẹ̀ dà kó bá ní fi yín mọ̀nà. So àti bẹ́ẹ̀ lọ. Ẹni wọ́n bá bí ọjọ́ yín tán mi kẹ́ ọ́. Lẹ fi ní kì í ṣe gbogbo nǹkan làlá. A ní kẹ́ fún wa lẹ́rìí ń jò ní ṣe bẹ́ẹ̀ ń padà wá ń dínà rẹ̀ ní pé ẹ padà fẹ́ wọn parọ́ pé ẹ̀ sọ bẹ́ẹ̀ ni náà. Ẹ farabalẹ̀ so níjó ní ẹ padà fẹ́ máa dínà rẹ̀ so àbí ṣé ẹ̀yin ọmọ ìyá wa ṣe ẹ̀sìn bí ni tí wọ́n fẹ́ máa dínà rẹ̀ lọ́jọ́ sí. Rárá eléyìí ti kọjá eléyìí kọ́ la wà lórí ẹ̀ lálẹ́ yìí so eléyìí ti kọjá èyí kọ́ la wà lórí ẹ̀ lálẹ́ yìí so oye so fún de eléyìí ẹ farabalẹ̀ ẹ ní sùúrù níbí báyìí ẹ mọ̀ pé tá a bá wà lórí tọ́pìkì kan àìkú ń bẹ̀ so lópin gbà a lò tó ẹ farabalẹ̀ a lò tó abẹ́ ẹ̀dá ìmọ̀ kan báyìí a lò tó 2 hours pẹ̀lú yín lọ́jọ́ yìí ẹ̀ rí nǹkan kan prove ẹ tún fẹ́ máa deny pé ẹ sọ so òun náà mò ń sọ fún yín pé àìsọ ọmọ ìyá nítorí pé ẹ nígbàgbọ́ pé gbogbo nǹkan làlá ẹ ọ̀kan ṣoṣo làlá bẹ́ẹ̀ dá lọ́dọ̀ tiwa kò sì jọ nǹkan kan oye
so kìí ṣe ń tá a bá mẹ́nubà lájọ tírìtì mo rí fáàrẹ̀ sí láti sọ fún yín pé àìsọmọ ìyá kan náà nítorí ẹ̀ ni mo ṣe sọ bẹ́ẹ̀ fún yín intan tírìtì ń bíbá yìí lálẹ́ yìí ni pé wọ́n ní Ibrahim Inyas ní pín gbogbo nǹkan nílùú ayé so bẹ́ẹ̀ dẹ̀ ni gbogbo nǹkan ń bẹ lọ́wọ́ rẹ̀. ẹ fi eléyìí lẹ̀ tọ́pìkì wa kọ́ nìyẹn ká padà sórí ẹbọ tí ń bẹ nínú Tijaaniyyah yìí tá ń tírìtì lálẹ́ yìí. Tijaaniyyah yìí ṣe bọ̀ àfáàyè lọ́wọ́. ọ̀yá ẹ fún wa lẹ́rìí Ibrahim Inyas wọ́n lóhun ní pín gbogbo nǹkan nílùú ayé ó dẹ̀ tún wà nínú tíra Ahmadu Tijani tó sọrú rẹ̀ náà. pé kíni pé gbogbo nǹkan bẹ́ẹ̀ ni ó lè pín sàrà ó lè pín oríire. pín nǹkan ó lè bẹ́ẹ̀ ni ẹni tó bá ń pín nǹkan fún bẹ́ẹ̀ sì wáyé tẹ́ bá kó nǹkan tẹ̀ ń pín kí ni wọ́n ní ẹsẹ̀. ọ̀yá ẹ jẹ́ ń plé ọ̀rọ̀ ẹni tó sọ fún yín kẹ́gbọ́n tó sọ. Afa ìjábà ló sọ bẹ́ẹ̀ mo sì ti gbọ́. ọ̀yá tẹ́ bá ti gbọ́ ẹ fún wa lẹ́rìí pé Ibrahim Inyas máa ń pín òun ló lè pín gbogbo nǹkan ní gbogbo ìlú ayé. wọ́n ní kò sí bí ó bá dé ṣé Ibrahim kò sí ìlú tó bá wọ̀ tí ò ní. kìí sọ̀rọ̀ sàárà ni wọ́n ń sọ ń bẹ̀ yẹn kìí ṣe sàárà ní sọ̀rọ̀ ń pa. ìwà lẹ́yìn ẹ̀kọ́ bẹ̀rẹ̀ tí wọ́n ń pín náà. so iná mò ń sọ fún yín pé kìí ṣe sàárà ní sọ̀rọ̀ ń pa ń sọ̀rọ̀ nípa pé Ibrahim Inyas ló ní gbogbo nǹkan lọ́dọ̀ ó lè pín nǹkan tó bá wù ìgbàgbọ́ yẹn sì wà nínú tíra ó dẹ̀ wà nínú tíra àwọn àfáà yín. ẹ lọ gbọ́ fídíò yẹn kìí ṣe gbogbo nǹkan ló wí ó ní í máa ń pín nǹkan. ọ̀yá ẹjẹ́ ń play rẹ̀ kí gbogbo ayé gbọ́. ẹjẹ́ ń play rẹ̀ kí gbogbo ayé gbọ́ ẹ̀rí wọ́n ṣe fẹ́ máa yí ń sìn bá a fa yìí ṣe máa ń sọ bí wọ́n ṣe máa múrù jù náà tí wọ́n máa yí ọ̀rọ̀. ẹ farabalẹ̀ kí ni máa ń ṣe yín. ẹ farabalẹ̀ ẹ ní sùúrù ẹ farabalẹ̀ ẹ má máa kánjú sára yín gbóná ni a fẹ́ mú yín nìsín ẹ sọ ẹ fẹ́ máa sáwọ̀ ní ọ̀rọ̀ abẹ́ rí nǹkan. ẹ farabalẹ̀ ẹ ṣá farabalẹ̀ ṣebí yín tí ṣé ẹ gbọ́ Tijaaniyyah ju Afẹ́lẹ́lẹ́ lọ ni. ṣé ẹ gbọ́ Tijaaniyyah ju Afẹ́lẹ́lẹ́ lọ ni. òde wọn lẹ́yìn fi wọn tẹ fi máa ń. ṣé ẹ gbọ́ ìbéèrè mo bèrè lọ ẹ má fi ìbéèrè dáhùn ìbéèrè mi ṣé ẹ gbọ́ Tijaaniyyah ju Afẹ́lẹ́lẹ́ lọ ni. èmi ní òde wọn lẹ́ fi wọn tẹ fi. ẹ má wàá fi ìbéèrè dáhùn ìbéèrè mi Afẹ́lẹ́lẹ́ ìlú Ọ̀fà yìí ṣé ẹ gbọ́ Tijaaniyyah jù lọ ni. tọ ọya ìta wa ń sọ fún yín nìsín ni pé a sọ fún yín pé ó sọ pé Ibrahim Inyas ní ń pín gbogbo nǹkan ní gbogbo ìlú ayé ẹ̀yin sọ pé rárá kìí ṣe tó sọ nìyẹn àwa ń play rẹ̀ nìsín. ṣé kéwú tó tú ni mò ń sọ ni àbí n tó sọ jáde lẹ́nu pé Ibrahim Inyas jẹ́. ọ̀dà èmi wá ń sọ fún ìjábà pé kọ́símù màrún níṣẹ́ òwì. sọ̀kalẹ̀ jàre onírújú ni ọ́ sọ̀kalẹ̀ onírújú lélẹ́yìn abẹ́ẹ̀rí nǹkan so ó kílèmù kankan ní ìsìn pé kìí ṣe táfẹ́lẹ́lẹ́ sọ nìyẹn o mo wá fẹ́ play rẹ̀ fún ní ìsìn yín ó fẹ́ máa yí lọ síbòmí. so a sọ fún ọ yí pé Afẹ́lẹ́lẹ́ sọ yí pé a sọ fún Afẹ́lẹ́lẹ́ sọ yí pé Ibrahim Inyas ní pín gbogbo nǹkan ní gbogbo ìlú ayé ìwọ́n sọ yí pé rárá o tó bá lọ sí ìlú kan o ó ní ti ń pín bẹ́ẹ̀ o àwa ní rárá kìí ṣe ti ń túmọ̀ sínú ìtumọ̀ tí Afẹ́lẹ́lẹ́ sọ ní pé ìtumọ̀ tó lónìí Ibrahim Inyas sọ ní pé Ibrahim Inyas ló ní gbogbo nǹkan lọ́dọ̀ tí ń pín fún ẹnikẹ́ni tó bá wù ìtumọ̀ tí ń sọ nìyẹn àwa play rẹ̀fọ́nsì ó wá ń yí lọ síbi pé anelkọ́sì mọ́lẹ́mọ́ àrùfù nǹkan kẹfẹ́ agbárí sọ́ra rẹ̀ o mọ̀ pé a ti dáṣẹ́ dà fún bí dáadáa oye ọlọ́run bó fi ọmọ náà wàláì onígbàgbọ́ gbogbo nǹkan láláì ní àwé tó wọlé yìí so falsafa bá orí rẹ̀ jẹ́ gan kí Allah bẹ̀rẹ̀ dàbà wa tọ́ sọ́nà so abẹ́ẹ̀rí nǹkan ni òun ló kílèmù ó kílèmù wípé abẹ́ẹ̀gbọ́n tó sọ ni ẹ máa wò ní ìsìn o tó bá dijọ́ mi tó bá wọlé tá bá rí ìfà sọ̀rọ̀ yóò tún dì náà rẹ̀ yóò sọ pé rárá bẹ́ẹ̀ kọ́ ipò wùn sọ bẹ́ẹ̀ ìmọ̀ ń parọ́ gan tẹ́ bá ti fẹ́ mú bí ọ̀rọ̀ mọ̀ báyìí yóò parọ́ ni kálọ̀ ẹ̀ dá ṣáà tọ́jú yádùn òní bẹ́ẹ̀
ti ń sọ olóòsọ fún Dr. Sarafadin Gbadebo ń gbà yẹn pé kí ló dẹ̀ sọ fún wọn gbà yẹn náà pé ṣé wọ́n gbọ́ Yorùbá ni pé tán bá tó bẹ́ẹ̀ kó jẹ́ káwọn òun náà wọ́n ní ká bá òun nípa wọn tẹ̀síwájú. Yẹ́lma wàláhì sábìlá olùmọ̀ọ́ni mo máa ń wọ́n dàbẹ̀ sí máa ń já àwọn èèyàn láì jẹun kí àtijọ́ látàjà zaftar falasani. Ẹ farabalẹ̀ ó yẹ kẹ́ ẹ ti mọ ìṣe wa ń bí báyìí ẹ farabalẹ̀ ẹ sá fara yín balẹ̀ óye ẹ fara yín balẹ̀. So àkọ́kọ́ náà a sọ fún yín pé ẹni yìí sọ pé Ibrahim Inyas sọ pé òun lòun máa ń pín gbogbo nǹkan ní gbogbo ìlú ayé ẹ̀yin sọ pé rárá o sàárà ní pé Ibrahim Inyas lè pín sàárà tó bá ẹ farabalẹ̀ ẹ má máa parọ́ mọ́ ẹ ti fẹ́ràn kẹ́ máa parọ́ jàre ẹ ti fẹ́ràn kẹ́ máa parọ́ irọ́ ti fọ́ yín lórí ẹ má máa parọ́ mọ́ jàre ẹ farabalẹ̀ ẹ má máa parọ́ mọ́ ẹ fẹ́ sọ nísìn pé máa rúfù lẹ́sọ irọ́ lẹ pa ẹ farabalẹ̀ ká sọ tẹ́ ẹ sọ fún yín. Ṣe ní bá yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ ti kúndùn rẹ̀ kẹ́ máa parọ́ kẹ́ máa parọ́ kẹ́ máa parọ́. mo ń bọ̀ mo ní kọ́kọ́ ní wọ́n ní wọ́n ń pín gbogbo nǹkan mo ní tó bá jẹ́ sàárà ni wọ́n ń sọ nǹkan kílẹ̀ yìí fi mọ́. Ẹ farabalẹ̀ ẹja sọ tẹ ẹ má yí ọ̀rọ̀ a sọ pé wọ́n sọ pé Ibrahim Inyas máa ń pín gbogbo nǹkan ní gbogbo ìlú ayé ẹ sọ pé tó bá yọ sí pé sàárà ni pé máa ń pín nǹkan tó bá lọ sí ẹ fara yín balẹ̀ ipe máa ń pín sàárà àbí máa ń pín nǹkan tó bá lọ sí àwọn ìlú tó lọ nǹkan kan bẹ́ẹ̀ so ẹ wá ń sọ pé kìí ṣe gbogbo nǹkan ni Afẹ́lẹ́lẹ́ sọ ipe kémi lọ tún ohun tí Afẹ́lẹ́lẹ́ wí kémi lọ tún gbọ́ pé kí n lọ gbọ́ ohun tí Tijaba sọ kí n lọ tún gbọ́ pé kìí ṣe gbogbo nǹkan ló sọ a wá fẹ́ play rẹ̀ fún yín ibi tá a ti wá play rẹ̀ fún yín ibẹ̀ yẹn lẹ ti wá fẹ́ yí tẹ́ ń sọ pé ká gbọ́n tó sọ dáadáa Anel Qasimul Ma'rufu ló sọ ṣé Anel Qasimul Ma'rufu òun ni tá a fi plé ọ̀rọ̀ yun ní pé ẹ fẹ́ dínà yín pé gbogbo nǹkan kọ́ ló sọ ẹ má mọ̀ wá parọ́ bíbá yìí mọ́. àbá Yẹ́lma ẹ ṣiṣẹ́ ìmọ̀ràn ẹ kọ́kọ́ wọlé pọ̀ ló wọ́n ní wọ́n àbá Yẹ́lma ẹ ti sọ̀rọ̀ tán mo wá fẹ́ sọ̀rọ̀ nísìn ẹ ní wọ́n ń pín gbogbo nǹkan mo ní tó bá wá jẹ́ pé sàárà nìkan pín kọ́ sàárà o. kó tó wá di pé ẹ wá ṣe wá lọ gbé tẹfẹ lọ gbé wá wọn ní ẹ ní sọ̀rọ̀ àfa àti sọ. ẹ dákun ẹ fi mi àti wọn lẹ so glabashos. ìgbà tí wọn fẹ́ play kíní ẹsẹ̀ orin yẹn gangan ẹsẹ̀ ibi tí Ibrahim ti sọ bẹ́ẹ̀ wọn ń gbọ́n pé ana qasimul ma'rufi fi kulli hadratin wọn á da ibi wọn pé ẹ̀yin náà kéwù náà Afẹ́lẹ́lẹ́ lè tún Yorùbá qasimul ma'rufi ni ó ní nǹkan kọ síbẹ̀. Ṣé ohun tí Afẹ́lẹ́lẹ́ túyùn ṣé n ta Afẹ́lẹ́lẹ́ túyùn ṣé ó rọ́ǹgì àbí ó ráìtì. Afẹ́lẹ́lẹ́ ló kọ tíra ní. Mo ń béèrè lọ yín ṣé n ta Afẹ́lẹ́lẹ́ túyùn ṣó correct àbí ó ráìtì. ok Ma'rufi ni ṣé òwì. ẹ dá wa lóhùn n ta Afẹ́lẹ́lẹ́ tú ọ̀rọ̀ Ibrahim Inyas sí yẹn ṣé ó correct àbí ó ráìtì. Èmi ò lè tún Afẹ́lẹ́lẹ́ sí ní tí ìgbọ́ Yorùbá tó. Abẹ́ẹ̀rí nǹkan báyìí ẹ̀rọ alágbárí báyìí alónírújú lọ́gbẹ́ni yìí ẹ sọ kálẹ̀ jáde onírújú òsì so tó bá gbà ìpa Afẹ́lẹ́lẹ́ lè ṣe mistake ọ̀yá ṣó correct àbó right ó sọ pé ò lè tún Afẹ́lẹ́lẹ́ ṣe abẹ́ẹ̀rí nǹkan àní Tàkúté ti wẹ́yìn Tijaaniyyah àṣẹ lọ́nà kẹ̀kẹ́ tẹ̀ ń lọ́mọ nílẹ̀ Yorùbá so abẹ́ẹ̀rí nǹkan so abẹ́ẹ̀rí nǹkan báyìí olóhùn olè wàhálà ọ̀gbẹ́ni yìí wàhálà yẹn tí máa ń ṣe tipẹ́tipẹ́ tí ó máa ṣe kíni tí ó máa yí yín tẹ́gbọ̀n yóò máa yí yín lọ yóò máa yí yín bọ̀ yóò máa yí yín lọ yóò máa yí yín bọ̀. wọ́n á rògbò lọ́wọ́ àwọn ọmọ Tijaaniyyah yìí so ó fẹ́ sọ fún mi nísìnyí pé Anel Qasimul Ma'rufu ipe òun ni tí Ibrahim Inyas kọ sínú tírà mo wá ń béèrè lọ́wọ́ rẹ̀ pé ṣé Afẹ́lẹ́lẹ́ correct àbó right pẹ̀lú tó tún yẹn sọ pé correct àbó right ń tà kan fẹ́ nù tó bá sọ pé kò correct pẹ̀lú tó tún torí ẹni tí ń sọ̀rọ̀ yìí ó ní ìgbàgbọ́ tá Afẹ́lẹ́lẹ́ sọ yìí o ó yẹ ń dọ́gbọ́n ni o ẹni tó sọ pé gbogbo nǹkan ni Allah òun ni ò wá ní nígbàgbọ́ eléyìí so ó ní ìgbàgbọ́ tá Afẹ́lẹ́lẹ́ wí yìí o ipe Ibrahim Inyas lè ṣe nǹkan yìí o ó yẹ so àwọn bẹ̀rẹ̀ pé ṣó correct náà àbó right ó wá ń sọ pé so mi ò lè má ti gbọ́ Yorùbá tó àfa Afẹ́lẹ́lẹ́
so àmọ́ ìwọ náà ló fẹ́ máa sọ pé afẹ́lẹ́lẹ́ lè ṣe kí ni afẹ́lẹ́lẹ́ lè ṣe mistake àbá so kí ló tẹ̀ ń ṣe aburú fúnra yẹn Tìjàníyà tódòdó bá hàn sí yẹn tẹ̀lé wo bó ṣe wá ń takora rẹ òun tẹsẹ̀ bọ́ẹ̀sẹ̀ ọ̀dà afẹ́lẹ́lẹ́ pẹ̀lú tó sọ yìí o oye pẹ̀lú ìkọ́mọ́tò hujja tá à ń ṣe fún yìí o tó bá dé tí ìgbọ́ rẹ̀ tí ó sì túbá fahuwa káfíìr kèfèrí ni so ẹ wá máa yí wa so ẹ̀rọ pé tá a bá jókòó sí bíbá yìí à ń jókòó nítorí pé a fẹ́ ṣeré ni a bá kàn fẹ́ máa waste time àwọn èèyàn. Wa alaikum salam brother Dawood. So abẹ́ rí nǹkan ọ̀rọ̀ jò ní mà nífa ẹ máa wo nǹkan fa òun náà nífa níjò ní ló wá sọ pé gbogbo nǹkan làlá oye yóò mọ̀ regret pé tóun fi sọ lọ́jọ́ náà torí wọn èyí sọ ń ta gbangba lọ́dọ̀ àwọn àfáà rẹ̀ oye gbogbo nǹkan làlá so nínú same ọ̀rọ̀ tá à ń sọ yẹn almost 2 hours pẹ̀lú ẹ̀ tá à ń sọ̀rọ̀ lórí rẹ̀ ó sì fẹ́ máa deny pé ó fẹ́ máa deny pé òun ò sọ at the same time ó fẹ́ máa prove ẹ̀ bó tẹ̀ já sí pé kò rí nǹkan kan prove èyàn prove ìṣìnà náà èyàn prove àánú so àwa post ọ̀rọ̀ rẹ̀ yẹn sórí TikTok àti Facebook ipe tọ̀ Tìjání kan ló ní gbogbo nǹkan làlá yìí o ẹ̀yin àfa Tìjání àbúlẹ̀ ti ṣe oye so inú rẹ̀ wá ń bàjẹ́ pé a post ẹ̀ so inú rẹ̀ bàjẹ́ pé a post ẹ̀ inú rẹ̀ ò dùn pé a post ẹ̀ ó wà wọlé sí bí ó mọ̀ sọ pé ọmọ ìyá alájọ jẹ́ mi àti àìsọ ọmọ ìyá èmi àìsọ ọmọ ìyá pẹ̀lú ẹni tó yá sí pé ẹlẹ́bọ ni oye ìṣọ ọmọ ìyá pẹ̀lú ẹni tó yá sí pé ó mọ̀ ní gbogbo nǹkan làlá ó mọ àwọn ọmọ ìyá mi nú ẹ̀sìn oye báyìí so wa alaikum salam ẹ wo ètò oníjàre kò yẹ kí n máa gbé ọ wọlé má gan látọjọ́ tó ti sọ pé gbogbo nǹkan làlá àmọ́ èmi gẹ́gẹ́ bí mo ṣe sọ fún ọ atamanna lakal khair so atamanna annaka sawfa tarji ila al-islam aw sawfa tuslim èmi ní ròǹgbà pé ó padà gba islam bó ṣe wà yẹn torí ẹ̀ lèmi ṣe máa ń gbé ọ wọlé nígbà mi ká tún ṣàlàyé àìmọ̀kan rẹ fún ọ bóyá ó lè tata rẹ̀ ṣe kí ni ó lè tata rẹ̀ mọ́nà oye so àìjẹ́bẹ́ ìkọ̀ yẹ kí n gbé ọwọ́ lé mọ́ látọjọ́ yìí tó ti sọ gbogbo nǹkan làlá tó tún fẹ́ mọ́ deny rẹ̀. naam. hayakumullah naam ṣe rí ẹnìyẹn ẹ mọ̀ pé gẹ́gẹ́ fi ọ̀rọ̀ wọn gẹ́gẹ́ bí ejò tó fẹ́ mọ tuoro wọn á fẹ́ mọ ra tú pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn rò pé bóyá ẹni táwọn bọ̀ àbá pé bóyá bíi nọ́mbà èèyàn táwọn kan padà máa gbàṣẹ́ àyàn